mo fẹ́ fi stand síbi náà. gẹ́gẹ́ bí tí mo sọ tí mo fẹ́ kí ẹ mọ̀ lé lórí tí èsì pé bóyá àní gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn ronú sí àwọn èèyàn tíǹkì lórí ẹ̀ pé ǹjẹ́ kí ló lè fà á ẹ ń gbọ́ mi yé ǹjẹ́ kí ló lè fà á lórí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ǹjẹ́ kí ni ó lè fà á ẹ yé rán àwọn èèyàn owó tẹ́ fi kọ́ mọ́sálásí tẹ́ fi kọ́ mọ́sálásí ìkàlẹ̀ fi ń ṣe fún àwọn èèyàn kì í ṣe pé bóyá ẹni kí wọ́n lọ jọ́sìn mọ́sálásí tó wà ńlẹ̀ ṣé kò tí ì tó wa láti kírun ilé ìjọsìn kìrìsìtẹ́nì tó wà ńlẹ̀ ǹjẹ́ ṣé kò tí ì tó wa láti jọ́sìn àwa ń fi ojoojúmọ́ kọ́ mọ́sálásí à ń fi ojoojúmọ́ kọ́ mosque ẹ̀yin àfáà tí Ọlọ́run gbà fúnnú ayé ǹjẹ́ tó bá ẹ bá ní pé tẹ́ bá torí pé kọ́ mọ́sálásí òun lẹ́sẹ̀ máa rójú rí Ọlọ́run Allahu alam àmọ́ èmi nígbàgbọ́ nínú ara mi tó dá mi lójú pé tẹ́ bá yẹ pé iléeṣẹ́ lẹ fi owó mọ́sálásí tẹ́ ẹ kọ́ fún ara yín láì pé bóyá nìkan tó fún yín lówó ẹ wá kọ́ iléeṣẹ́ ẹ kó àwọn èèyàn síbẹ̀ kẹ́ tó máa méèkì owó látara ẹ̀ káwọn èèyàn máa ṣe kẹ́ máa fún wọn ní owó oṣù wàláhì tàláhì súnmọ́bíláhì lẹ́dílá ilà àìláhùwà gbogbo àwọn èèyàn ìṣẹ̀dá àwọn ènìyàn wọ́n dẹ̀ máa bùkún yín níwájú Ọlọ́run tí àdúrà ẹni yẹn tún máa gbà torí pé ó níye èèyàn tẹ́ ti fún lóúnjẹ bẹ́ẹ̀ náà lẹ́yìn pastors tó jẹ́ pé Ọlọ́run gbà fúnra yín tẹ́lẹ̀ kọ́ church fúnra yín yàtọ̀ fún ìtẹ́ gbà mo mọ̀ kó olówó náà lẹ kó jọ àwọn nǹkan yìí gangan tí mò ń sọ̀rọ̀ lé lórí tó bá ṣe pé ẹ kọ́ company ńlá gbogbo àwọn èèyàn tẹ́ kó sábẹ́ ẹ wá kó wọn síbẹ̀ tẹ́ ń fún wọn ní sálárì ìlú ò bá màmá dà ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ bí ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó ń affect gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rán yàn lọ sí ilẹ̀ Mẹ́kà mi ní ò dá o ẹ gbọ́ mi yé mi ní ò dá o kẹsì rán wọn lọ àmọ́ màá tún sọ nídàkejì pé ìkàlẹ̀ fi ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rán yàn lọ Jerusalem mi ní ò dá o àmọ́ ìkàlẹ̀ fi ṣe fún wọn owó yìí ǹjẹ́ pápọ̀ owó èèyàn márùn-ún àbí mélòó tẹ́lẹ̀ fẹ́ fi rán wọn lọ yìí tẹ́ níwọ̀ nìkan gbé fi kọ́ iléeṣẹ́ kan máa produce nǹkan kan ẹ gbọ́ even kó yẹ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ warehouse kan ó wá kó mineral ó ṣèṣì síbẹ̀ ó wá gba àwọn ọmọ tó ń ṣiṣẹ́ sọfaness máa dínkù kéṣe ìjọba nìkan bó tí a bá rí òótọ́ ẹ̀ ní sọ wípé àwọn nǹkan tó ń da orílẹ̀-èdè rú tí nǹkan ò fi tẹ̀síwájú ẹ̀sìn yìí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ òun mo yànnàná yẹn ẹ̀yin olówó ayé ọlọ́rọ̀ ayé ẹ̀ sóore kankan fún aráàlú ẹ̀yin olóṣèlú ẹ̀ sóore kankan kìí ṣe oore lẹ́ ń ṣe ìkà lẹ́ ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ǹjẹ́ kí ló fà á ìkà tí mo sọ yẹn ni pé owó tẹ̀ ń rí ọlá tẹ̀ ń rí ipò tẹ́ ẹ ní tó jẹ́ pé ẹ máa lẹ́fẹ́ fi rán yàn lọ Mẹ́kà ni ẹ fẹ́ fi rán wọn lọ Jerusalem mo fẹ́ kọ́ mọ́sálásí fún àfa lágbájá tẹ bá rò bọ́ lọ́hùn gba ìbádà yín astagfirullah azim kìí ṣe nǹkan tí Ọlọ́run Elédùmarè ní ká ṣe nìyẹn torí nǹkan àjòjì tá à ń wà mọ́yàjù ó wà fẹ́ ti orílẹ̀-èdè wa lára nǹkan táwọn fi ń ṣe agbára ní gbogbo àwọn ìlú tẹ̀ sọ yìí òun làwa ń pè ní bíbà yìí ní ìlú wọn fi ń dá lára àwọn nǹkan táwọn fi ń ṣe agbára lọ́hùn bí àwa ṣe ń pè ní bíbà yìí tá à ń pariwo ẹ̀ kíkankíkan bẹ́ẹ̀ náà nílùú wọn ń ga sí gbogbo àwọn nǹkan tiwa
ààrà àwọn tó ń bá wa pè é another country òun nílùú náà ṣe mẹ́hẹ̀. ẹ wo ọ̀rọ̀ mi tó bá yé yín mi rò bẹ́ẹ̀ lẹ́yìn bàbá mi nílé lóko bóyá ọ̀rọ̀ mi ó yé yín dáadáa tó bá yẹ pé ó yé yín ẹ bá mi tẹ yes pé àlàyé tí mò ń ṣe yìí o ọ̀rọ̀ ni ẹ jẹ́ kí n mọ̀. nítorí wípé àìmọye ntí ojú ti rí tí a bá ní ká wò ó gbogbo àwọn nǹkan yìí mo rọ ẹ̀yin àfáà tó jẹ́ pọ́lọ́ ń gbà fúnnú ayé tẹ́ ní owó kò bá jẹ́ kọ́mpìnì kéréje lẹ kọ́ ẹ kó àwọn èèyàn síbẹ̀ kó máa lásìkò lè kéwu kí àwọn ọmọ yìí náà lè ní experience pé mo ṣiṣẹ́ láàárọ̀ tíṣẹ́ bá ti pọ̀ jù ẹ máa mọ̀ yìí pé iṣẹ́ gbúdọ̀ lélẹ̀ ju èèyàn lọ ẹ bá lọ another country tán orí fóònù lẹ ẹ nírìn kiri wọn ní gbèwé kiri lẹ ti máa ṣáàtì pé ẹ ní ìdí nǹkan báyìí ẹ máa fọ́n kínní yẹn ẹsẹ̀kẹsẹ̀ lẹ ti máa rí request tí ọ̀pọ̀lọpọ̀ company máa request fún ẹ. bọ̀ lọ́dọ̀ tiwa request church request mọ́sálásí òun làwọn máa pín àǹbí ẹ̀ kiri mi níbẹ̀ kọ́ pé bá a ṣe ń jọ́sìn ò dáa bọ̀ ó ti pọ̀ jù mi ní bá a ṣe ń lọ sí mẹ́kà ò dáa but àwọn nǹkan tó yẹ ká ṣe fún ara wa tí ẹ lè fi ran àwọn èèyàn lọ́wọ́ táwọn ga fi lówó lọ́wọ́ fúnra wọn láti lọ ẹ ṣe fún wọn ẹ kó bá wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rán lọ tẹ́ ẹ ń pè lálàjà lẹ́nìí inú sí àtìyà náà wà o nígbà tí wọ́n dé wọ́n kàn já làjà orí ahọ́n ẹ gbọ́ mi wọ́n pè wọ́n lálàjà tòótọ́ kí ni tẹ́ ẹ ṣe fún wọn lóore ju pé ẹ rán wọn lọ Mẹ́kà lọ kí ni iṣẹ́ tẹ́ gbé fún wọn gangan tó jẹ́ pé ó lè jẹ́ kórúkọ yín má parẹ́ torí gbà tẹ́ bá ti fún ẹnìkan ló ń jẹjẹ ọmọ ẹ máa jẹ́ ń bẹ̀ o gbogbo ẹbí ẹ̀ ìyàwó máa jẹ́ ń bẹ̀ báyẹn kóbìnrin náà lẹ fún àwọn ọmọ ẹ máa jẹ́ ń bẹ̀ ọkọ máa jẹ́ ń bẹ̀ o àṣírí tí mo fẹ́ kẹ́ ẹ mà ní gbogbo àwọn tó wá jẹ́ ń bẹ̀ yẹn ìṣẹ̀dá wọn máa ṣàdúrà fún yín wọ́n máa ṣe ìpèsè fún yín láti rí i pé ẹ̀ ń tẹ̀síwájú nínú ayé bó ọ̀pọ̀lọpọ̀ àwa tó yẹ pé a jẹ́ mùsùlùmí mi a ní lè sòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì mi a ní lè sòótọ́ chọ́ọ̀chì wa pọ̀ eré àbí tí mò ń gbé lẹ́gbẹ̀ẹ́ ara wọn lásán tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn gangan nínú ọgbà kan chọ́ọ̀chì 3 láti kẹgbẹ́ ẹsẹ̀ 4 síbòmí ẹ tún rí chọ́ọ̀chì mi rìdíìmù 2 wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn mi rírú ẹ̀ rí ẹ jọ rìdíìmù 2 ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ gbọ́ mi yé tó dẹ̀ jẹ́ the same redeem wọn dẹ̀ bára wọn ṣe òǹkálùkù ní ìjọ títí ẹ̀ why bẹ́ẹ̀ náà ni mọ́sálásí ẹlòmíà kó lóun kọ́ sínú ilé ẹ̀ o wá pọ́tì kan àbí kó wá owó tó fi kọ́ sínú ilé ẹ̀ yẹn kó fi wá kankan kó fi máa tà àbí kó fi ṣe tó máa pèsè fún ẹ a wá sọ gbogbo nǹkan ìyá sọ di business mi ní ká má lọ lè kéwú mi ní ká má kọ́ ẹ̀kọ́ kéwú torí bá a ṣe ń lọ léèwé a gbúdọ̀ máa dé síbi iṣẹ́ kan náà ni how many hours náà fi ń lọ sí ibi iṣẹ́ ní abroad how many hours náà fi ń lọ school gbogbo àwọn nǹkan yìí a ṣe bọ àṣà lásà ìwà oníwà òun là ń wù àtún wá wù bó ṣe ká ṣe wù nínú ẹ̀sìn wọn gangan òun la wá ń gbé wọn fi bà tiwa jẹ́ ni wọn jẹ́ káwa rójú àti ráàyè láti rí i pé bóyá ó yẹ ká ṣiṣẹ́ láti tọ́jú òbí láti tọ́jú ará láti tọ́jú ẹbí wọn jẹ́ kí ẹ̀sìn yìí ráàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ tẹ́ bá lọ chọ́ọ̀chì ibẹ̀ náà ń sùn ibẹ̀ ni wọ́n ti ẹlòmíì ó di ìyàwó pásítọ̀ ẹlòmíì di ìyàwó àfáà nígbà tí ò sí wípé kò ráàyè tọkọ mọ́ ń lé o tó jẹ́ pé wọ́n ti fi àwọn ọ̀rọ̀ wọ́n ti fi bọ́
gbogbo àwọn nǹkan yìí tí ò lẹ́tọ̀ọ́ ẹ jẹ́ ká jọ sọ. Òun fi sọ pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, àkèéṣe ọ̀rọ̀ ìjà ẹ̀sìn àbí bóyá àwa bú ẹ̀sìn. Ẹ jẹ́ ká reduce gbogbo àwọn ilé ìjọsìn tá à ń kọ́ ní agbègbè kọ̀ọ̀kan. Ẹ̀yin ìjọba tó jẹ́ pé torí kẹ́ lè rí ipò wọ̀ ẹ fi mọ́sálásí ẹ fi mẹ́kà ẹ fi tu ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú tí ẹ lè kówó yẹn fún wọn pé ẹ fi ṣe business. Owó tó yẹ kẹ́ ẹ kó tó yẹ kẹ́ ẹ fi kọ́ iléeṣẹ́ ńlá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ máa lẹ́ẹ̀rán yàn 50 ẹ̀ràn lọ sí mẹ́kà, ẹ̀ràn yàn 50 lọ sí Jerusalem. Ìkànnì yín o, ìkànnì yín, mo fi Ọlọ́run ọba mo fi ń búra sí ìkànnì yín. Gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé ó wá ojú rere Ọlọ́run, wàláì kì í ṣe pé ó wá ojú rere Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ ojú rere Ọlọ́run wàá gbé ẹni tó ṣubú dìde nílẹ̀ ẹlẹ́ wàá gbé dìde, wàá jẹ́ kí ọwọ́ ẹ̀ tó etí, wàá kọ́ bí wọ́n ṣe ń pẹja, ò ní fún un lẹ́ja jẹ, wàá kọ́ bí wọ́n ṣe ń pẹja tóun náà lè fi lọ pẹja fún ara rẹ̀ tàbí ran rẹ̀ ní Mẹ́kà. Wàá máa jẹ́ kó yé pé èmi ti ràn ẹ́ lọ́wọ́ o. Tọ́lọ́run bá ti gbàdúrà ìwọ náà ran èèyàn mẹ́ta ràn wọ́n lọ́wọ́. Ìwọ náà tún sọ fún èèyàn mẹ́ta kan tó bá ràn lọ́wọ́ pé tọ́lọ́run bá gbàdúrà ìwọ náà ran èèyàn mẹ́ta lọ́wọ́. Bí kíní yẹn ṣe máa di ìrànlọ́wọ́ lọ nìyẹn, tí oore á fi wọ orílẹ̀-èdè, tí ìlú máa fi dá. Bọ̀ òótọ́ ọ̀rọ̀ ó wá korò lára gbogbo yín, òótọ́ ọ̀rọ̀ ó wá mẹ́hẹ lára gbogbo nǹkan. Tí gbogbo nǹkan yìí la máa sọ, àfi ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ nínú ayé. Bọ̀ àwọn èèyàn wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀, kíní kan kí ló dé. Mi ò bú ẹ̀sìn kankan pé ẹ̀sìn ò dáa, mi ò bú pásítọ̀ àbí àáfàá kankan pé wọ́n ò dá o, kí ẹ dé. Bọ̀n tó lè ṣàǹfààní fún wa tí gbogbo nǹkan máa fi dá bí ìlú ṣe rí yìí, àfi kí ẹ ṣàtúnṣe sí lọ́wọ́ ẹ̀yin méjèèjì. Ìjọsìn mi ní ò dáa, àmọ́ a lè má bára ẹni ṣe papọ̀ kẹ́kírun mọ́sálásí kan ò ní tí kún, ìmí náà ti wà níbì kan, ìyẹn náà ti kún, ó ti wà níbì kan. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Chọ́ọ̀chì oríṣiríṣi lẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ, kí ló ń ṣẹlẹ̀ gangan? Kò wá sí iléeṣẹ́ mọ́, ilé ìjọsìn ló wà. Ẹ ti wá fi ìjọsìn yìí ẹ ti fi àfẹ́ẹ̀tì ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tó fi jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe gan àwọn náà ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé ẹ pé kò pọ̀ bíi tiwọn. Ǹjẹ́ iléeṣẹ́ wo lẹ ní? Ǹjẹ́ iléeṣẹ́ wo gangan ní pàtàkì? Iléeṣẹ́ wo gangan? Kí ni wàhálà ìgbésí ayé wa gangan? A lè gbéyàn dìde láti rí i pé kó ga nínú ayé o. Ẹ lè ràn yàn lọ́wọ́ àbí kó jẹ́ pé ẹ tún dá kúsòrò rẹ̀. Gbogbo àwọn ẹni tẹ́ ẹ̀ rán ní Jerusalem àtàwọn tẹ́ ẹ̀ rán Mẹ́kà, ìṣòro rẹ̀ ń dà sí wọn lágbádá. Mo fi Muhammad búra sí, mo fi Jésù Kristi búra sí, mo fi gbogbo táwọn èèyàn mọ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ mo fi ń búra sí. Wàláhì tàláhì summa billahi ilẹ̀dí. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yìí ìwà ìbìkítà, ìwà tí ò dáa òun ni. Tẹ́yìn tó bá dà bẹ́ẹ̀ lójú yín pé oore lẹ̀ ń ṣe fáwọn èèyàn, wàláhì tàláhì summa billahi ilẹ̀dí ìlà huwa, kì í ṣe oore kankan lẹ ṣe fún yàn, aburú ayé lẹ ṣe fún wọn. Gbogbo ẹ̀yin olówó tí ẹlẹ́ẹ̀rán yàn lọ Mẹ́kà àbí ẹ̀rán yàn lọ sí Jerusalem, wàláhì tàláhì summa billahi ilẹ̀dí, aburú ayé lẹ ṣe fún wọn, ẹ ṣoore fún wọn. Torí ńgbà tí wọ́n dé kò sí ọ̀rùn kankan. Nígbà tí wọ́n dé o, níṣe ni ìnira tún pẹ̀lú ìnira fún wọn. Nígbà tí wọ́n dé o, kò sí oore kankan pé bóyá ó ní kankan tí wọ́n ń jẹ o.
ẹ gbọ́ mi yé, nígbà tí wọ́n dé kò sí wípé bóyá àánú kan wọlé sí wọn sí àbí kí wọ́n tún padà sínú ìyà tí wọ́n ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí wọ́n dé kò mà sí wípé jíjẹ mímu wọn ó mà bọ́ sí rọ̀rùn. ẹ ń gbọ́ mi bí? Nígbà tí wọ́n dé kò mà sí wípé ọ̀nà wọn tó là sí i. Ẹ má yẹ ká parọ́ fúnra wa. Tí mo bá lọ sí Jerusalem oore ni màá máa ga màá ṣe kinní kan ọlọ́wà bá láìta láìsàn bàbá láàárọ̀ ni. ẹ gbọ́ gbogbo nǹkan yìí à ń parọ́ fúnra wa à ń tanra wa, ǹjẹ́ só yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo owó tẹ́ ẹ ní ẹ fi ran ẹni tí ò ní lọ́wọ́. ẹ gbọ́ gbogbo ọlá tẹ́ ẹ ní ẹ fi kọ́ ilé iṣẹ́. Gbogbo ipò tẹ́ ẹ lè wà lénìí ẹ fi ran àwọn èèyàn lọ́wọ́, ẹgbẹ́ ni tó ti ṣubú ẹgbẹ́ dìde. Ẹ má jẹ́ kó kú sínú ìyà. Ìwọ tó bá kọ́ company, ẹlòmíì ibi tí ìjọba burú sí gan, ẹlòmíì á fẹ́ kọ́ company. Àwọn ìjọba wọ́n tún máa gba àwọn nǹkan míì lọ́wọ́ ẹ̀ yẹn kó tó lè ṣe gbá kan. Ǹjẹ́ sí gbogbo yẹn ẹ fi ràn wọ́n lọ́wọ́ ni? Gbogbo àwọn nǹkan ǹjẹ́ sẹ́ fi ṣèrànlọ́wọ́ fún wọn ni? Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá yìí mo rí wípé ìwà ìkà, ìwà burúkú, ìwà tí ò dáa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ìlú, ẹ̀yin ọlọ́lá ìlú ẹ lẹ́ ń wá gbígbàdúrà Ọlọ́run. Ǹjẹ́ gbogbo owó tẹ́ ẹ rí yẹn ǹjẹ́ sẹ́ ẹ mọ ṣọ́ọ̀ṣì ẹ̀ gan? Owó tẹ́ ẹ rí tó lówó kó wá fún yín àbí tó fẹ́ fi wójú rere níwájú Ọlọ́run ǹjẹ́ sẹ́ ẹ mọ ṣọ́ọ̀ṣì ẹ̀? Ǹjẹ́ ẹ gbà pé àwọn nǹkan ló pa lẹ́kún? Ǹjẹ́ tó bá ti ẹ̀ ní tó jẹ́ pé owó tó mọ́ ni, ǹjẹ́ kí ló dé tí ò sì kọ́lé iṣẹ́ kó da àwọn èèyàn síbẹ̀? Mo kí bàbá Ìjẹ̀bú Kẹ̀síntìn àbí kí ló ń jẹ́ bàbá Ìjẹ̀bú nínú àwọn oore. Ẹ lè máa wò pé tẹ́tẹ́ ló dálẹ̀ di tiẹ̀ ò bẹ́ẹ̀ ni. Ìgbà tíjọba ò bá wáṣẹ́ fáwọn èèyàn ẹ wò ó gbé kíni bàbá Ìjẹ̀bú ó ń gbé fáwọn èèyàn, àwọn kan ṣiṣẹ́ wọn fi mèkè ó dẹ̀ ń ba ayé àwọn nǹkan jẹ́. ẹ gbọ́ mi yé, tó bá ṣe pé nǹkan gidi ló gbélẹ̀, ẹ gbọ́ mi, bó ṣe ń tún ayé àwọn kan ṣe ló ń ba àwọn kan jẹ́. Bó mo nǹkan tí mo mìíní níbẹ̀ ni pé àwọn tó gbé machine fún tí wọ́n ń play tí wọ́n ń ta fáwọn èèyàn ó fún wọn ṣẹ́ ni. Àwọn tí ò rórí àwọn lẹni tó ń ta ń bẹ̀. Torí gbogbo wa lè dọ́gba. Irú àwọn nǹkan yìí kó má jẹ́ irú pé wọ́n ń ta tẹ́tẹ́. Àní tó jẹ́ pé wọ́n á gba àwọn èèyàn sẹ́nu iṣẹ́. Wọ́n á jẹ́ pé àwọn èèyàn ṣiṣẹ́ kò ní sí pé lágbájá kan ò ríṣẹ́. Òun ló fa wípé káwọn ọmọ ìta máa pọ̀. Òun ló ń fa agbèrò nígbà tí ò ríṣẹ́. Ìjọba wá sí ilé iṣẹ́ ńlá, wọ́n sì káwọn agbèrò wà ń bẹ̀ kán máa gbowó lójú títì. Ẹ̀yin ìjọba, òun ni ilé iṣẹ́ tẹ́ dálẹ̀ fáwọn àwọn agbèrò. Alẹ́ ṣe dá ẹ̀wà tó dá abatẹnijẹ́ lẹ jẹ́. Níbo làwọn ọmọ yín wà, ẹ̀yin ìjọba wa? Níbo làwọn ọmọ yín ń gbé, ẹ̀yin ìjọba wa? Ẹ sí company road láwọn àbíbá mo fẹ́ union company kí wọ́n máa gbowó lójú títì. Àwọn ọmọ yín tí ò lè gbà dá iléeṣẹ́ lẹ̀. Bó jẹ́ 20,000 náà ń gbà, bó jẹ́ 30,000 náà ń gbà, ẹ rí èèyàn tó máa rọ́ tó nídìí iṣẹ́. Ó dìpẹ́ndì tán wá produce. Ẹ wá máa sọ fáwọn òyìnbó kí wọ́n máa dá iléeṣẹ́ lẹ̀. Ẹ̀yin ò bíùdì tí yín kẹ́ bíùdì pé kílẹ̀ yín náà lè máa ṣe. Ẹ wá ń fa wàhálà, ẹ ń fa fìtínà, ẹ ń dá wàhálà lẹ̀ sí orílẹ̀-èdè yìí. Ẹ wá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ fi ń da ayé wa rú. Ẹ ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi ń ba ayé wa jẹ́. Torí pé ẹ fẹ́ ká ṣiṣẹ́ mọ́, ẹ fẹ́ ká ṣe kankan mọ́ ju pé ibi ẹ̀sìn ká lọ mọ́sálásí ká lọ ṣọ́ọ̀ṣì ká lọ mọ́sálásí ká lọ ṣọ́ọ̀ṣì débi wípé
àní kò dá bá ṣe ń lọ o gbò wọ́n tún wọ́n sí ó ti pọ̀ jù wàá rí gbogbo chọ́ọ̀chì yìí gbogbo mọ́ọ̀sì yìí ẹ lè fi kọ́ mọ́sálásí mo ti pariwo pé ẹ wó ọ̀pọ̀lọpọ̀ ẹ fi kọ́ iléeṣẹ́ ẹ máa rí pẹ̀lú máa dáa àwọn èèyàn orí jẹ́ wọ́n rí mú ẹ wá sọ agbèrò company ẹ sọ di kíní sí káàkiri gbogbo Nàìjíríà àwọn èèyàn ń gbọ́ owó kiri lójú títì ẹ sọ àwọn èèyàn dọ́mọ tá torí pé wọ́n ríṣẹ́ tí wọ́n bá ríṣẹ́ mo fi Ọlọ́run bá búra wọ́n á kúrò nínú ẹgbẹ́ tí wọ́n even gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tíṣẹ́ bá wà ìgbà tíṣẹ́ wà ẹ dáhùn báwo náà ṣe ní wọ́n ṣe ní kúrò níbi tí wọ́n wà. And again ẹ má jẹ́ kó jẹ́ pé gbogbo ẹni tí ò lọ léèwé tó bá ti ń sọ èdè ìlú kálukú lẹ́nu ẹ jẹ́ kó ṣiṣẹ́ ó kàn máa jẹ́ pé ìwọ tó bá kàwé ó máa nírètí jura wọn lọ ni ẹ jẹ́ kó ṣiṣẹ́ ẹ gbọ́ mi gbogbo nǹkan yìí ẹ ṣe kò sí àǹfààní kankan níbẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yin tí mo kọ́ ń bá wí nìyẹn àtẹ̀yin tẹ́ wà ní kú ọlá lẹ́nìí tẹ́ ẹ̀ rántí ibi tí ọmọ yín máa wà lọ́la gbogbo nǹkan ló ní ẹ̀san gbogbo nǹkan ló ní ààyè títí ẹ̀ gbogbo nǹkan yìí wàláhì tàláhì ọlọ́run àbíyín gbogbo ẹ̀yin tẹ̀ràn wọn tẹ́lẹ̀ fẹ́ fi gba ojú rẹ níwájú ọlọ́run wàláhì ọlọ́run ò lè gbà tó dá mi lójú sambala bẹ́ẹ̀ ni tí wọ́n á dẹ̀ kó tiẹ̀ ìrànlọ́wọ́ ẹni tó bá ṣubú ni kẹ́ ẹ jẹ́ ká gbé dìde ìrànlọ́wọ́ ẹni tó bá ṣubú òun ní kẹ́ ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká gbé dìde ká ràn lọ́wọ́ ká sí ṣọ́ọ̀bù àbí ká kọ́ company láti kó ṣiṣẹ́ àwa là ń kó owó ribiribi 5 million lọ sí Mẹ́kà ẹlòmíì dẹ̀ máa rí èèyàn 20 torí pé kọ́lọ́run lè foríjì wàláhì ọlọ́run ò lè foríjì ẹni náà ẹlòmíì máa rí èèyàn 20 lọ sí Jerusalem torí kọ́lọ́run lè foríjì wàláhì ọlọ́run ò lè foríjì ẹni náà mo fi Kùránì ọlọ́run bá búra sí mo fi Kàábà tí wọ́n ń rọ̀gbà kí mo fi ń búra sí pé ọlọ́run ò lè foríjì ẹni náà mo fi ilẹ̀ mímọ́ Jerusalem tí wọ́n ń sọ yẹn náà pé gbogbo ohun tí wọ́n láwọn wá níwájú ọlọ́run wàláhì ọlọ́run ọba ò lè foríjì kò rí ẹ lè gbàdúrà wọn bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni ibi tó ti lè rí ojú rí ọlọ́run tó lè rí àforíjì àfi kó tún ẹni àwọn èèyàn tó ti ṣubú àní ẹ dá iléeṣẹ́ ẹ má kọ́ mọ́sálásí fún yàn mọ́ ẹ má kọ́ chọ́ọ̀chì fún yàn mọ́ ẹ dá iléeṣẹ́ kẹ́ wá kó èèyàn síbẹ̀ ẹ máa dá iléeṣẹ́ lẹ̀ àìsí iléeṣẹ́ òun ló fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi ń kúrò Nàìjíríà láti lọ́ọ́ máa ṣiṣẹ́ lókè òkun tí wọ́n ń sọ ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń ṣe wàhálà nínú yìnyín nínú gbogbo nǹkan àìsí iṣẹ́ ni mo kí Mr. Bámidélé Samson ọ̀gá mi nìyẹn àìsí iṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ ní tó ń jẹ́ reality bọ̀tá bá sọ òótọ́ ọ̀rọ̀ ẹ kọ́ ẹ̀yìn ẹ bu wa pé n tá à ń sọ yẹn ẹ kíní kan ká má mọ̀rọ̀ ká má mẹ́nu lọ sórí ẹ̀sìn mi ò bú ẹ̀sìn rárá ẹ máa gbọ́ mi ì bú ẹlẹ́sìn mi ì bú àfà mi ì bú pásítọ̀ bọ̀ òótọ́ ọ̀rọ̀ fún àwọn olówó ọlọ́rọ̀ tí wọ́n ń kówó fún àwọn èèyàn àwọn ẹlẹ́sìn méjèèjì mi ní má fún wọn lówó bọ̀ mò ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ọ̀tọ̀ ní ká fún yàn ló ẹ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń pẹja ẹ má kọ́ wọn ẹ má fún wọn lẹ́ja jẹ ẹ kọ́ àwọn èèyàn torí wípé àwọn ẹni tí wọ́n fẹ́ lọ Mẹ́kà tẹ́fẹ́ náà lọ Mẹ́kà tí wọ́n bá ní iṣẹ́ gidi lọ́wọ́ àwọn fúnra wọn á rán wọn lọ Mẹ́kà gbogbo èèyàn tẹ́ bá ràn lọ́wọ́ ẹ̀yin náà máa sọ fún pé ìwọ náà ran èèyàn mẹ́ta lọ́wọ́ tọ́lọ́run bá ti gbàdúrà ẹ̀ ìwọ náà ran èèyàn mẹ́ta lọ́wọ́ tọ́lọ́run máa sọ fáwọn tó bá ràn lọ́wọ́ àwọn èèyàn náà táwọn náà bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn níṣẹ́ lóore ń kẹ̀ sí níṣẹ́ lóore ń pọ̀ sí oore máa wọ́ torí ni. a máa wá sọ ọ̀rọ̀ but àbí kó jẹ́ pé ìjà cause àwọn ọ̀rọ̀ threatening òun lè máa fi threatening wa bọ̀ ọlọ́run ọba tó wà pẹ̀lú wa òun náà ló ní káwẹ́ torí pé àmú máa ń bẹ lọ́nkọ́ ọlọ́mọ yẹ ká sí ọ̀rọ̀ sọ nínú ọ̀rọ̀ torí mo mọ̀ pé gbogbo tó ń kan kálukú á padà kà wá náà níbi kan torí ẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀ síwájú pé gbogbo ẹni tí mo bá máa ṣẹ̀ látara ọ̀rọ̀ tí mo sọ yìí kó má fi ṣèbínú kì í ṣe ìbínú ọ̀rọ̀ ìṣítí ni
ọ̀rọ̀ ìṣítí fún gbogbo wa, ọ̀rọ̀ ìṣítí fún àwa àfà, ọ̀rọ̀ ìṣítí fún àwa kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ ìṣítí ni. ẹ̀yin àfà tọ́lọ́run bá gbà fún nínú ayé tẹ́ ní millions of naira, tẹ́ ní billions, ẹ kọ́ ilé iṣẹ́, ẹ kó àwọn ọmọ ilé kéwú yín, ẹ jẹ́ kí láfítà tán bá ṣe tán lè kéwú, ẹ jẹ́ kí wọ́n darí síbi iṣẹ́, ọ̀kan kọ́ ṣiṣẹ́ láàárọ̀ kẹni kí wọ́n close nírọ̀lẹ́ kí wọ́n lọ sílé kéwú. kí àwọn ọmọ yìí náà kàn máa ní experience pé táwọn bá kúrò irú nǹkan tó yẹ ká a máa bá lọ́dọ̀ àwọn mùsùlùmí líle. bẹ́ẹ̀ náà ní chọ́ọ̀chì náà ẹ pa ẹ̀sọ́ di ilé iṣẹ́. bọ́ ẹ ṣe bẹ́ẹ̀, gbogbo àwọn school tẹ́ ń kọ́ tó jẹ́ pé muslim school, christian school tẹ́ ń kọ́, àwọn wo lẹ ṣe fún? sáwọn tálíkà lẹ ṣe fún ni àbáwọn olówó? ẹ mọ iye tẹ́ ń gbà millions of naira. àní ẹ sóore kankan fún àwọn èèyàn. ọlọ́run á bi gbogbo yín o, wàláhì tàláhì súnmọ́bìlá ilẹ̀ ìlà wà. torí gbogbo tí mò ń sọ yìí, gbogbo tí mò ń wí yìí, á mọ òdodo àsọ ni. àwọn nǹkan àjòjì òótọ́ wọ́n mú wá gbàgbọ́ tá a dẹ̀ nífẹ̀ẹ́ sí dénúdénú tọkàntọkàn tá a gbé dání yìí, a ti ń ṣe kọjá ààyè ara wa ju àwọn tó ń ṣe lọ. a ti wá gbà débi pé ẹ jẹ́ n ṣàlàyé fún yín. ṣé ẹ rí bá a ṣe ń pariwo ọlọ́run tí a dẹ̀ lọ gun òkè àràfá tí wọ́n lọ sí Jerusalem, àbí bá a ṣe ń pariwo Jésù 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 níbí báyìí tá a dẹ̀ ń pariwo anabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ sọ fún yín, níwọ̀n gbà tá à ń ṣàdúrà tá a dẹ̀ fi kíni, bẹ́ẹ̀ náà nílùú wọn ṣe máa ga, torí nínú àwọn nǹkan tí àwọn fi dúró láyé nílùú wọn, òun làwọn nǹkan táwọn ń dakọ̀ níbí báyìí lénìí tí mo fẹ́ ká mọ̀. ẹ gbọ́ mi, gbogbo táwọn fi kírètì lọ́dọ̀ wọn, anabi Muhammad sallallahu alayhi wa sallam ìlú Mẹ́kà ló kú sí, kìí sí ilẹ̀ Yorùbá. ẹ gbọ́ mi, wọ́n tún wọ́n sí ni. Jésù Kristi ilẹ̀ Jerusalem ló kú sí, kìí ṣe ilẹ̀ Yorùbá, kìí ṣe Nàìjíríà. òótọ́ àwa ń sìn àgbà fún wọn. ẹ gbọ́ mi, àgbà fún wọn tòótọ́, bọ̀ nínú àwọn nǹkan tí máa sọ fún yín tí mo fi sọ̀dí eléyìí ni pé bá a ṣe ń pariwo tá à ń sọ pé kinní kan, bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè wọn ṣe ń ga sí. bá a ṣe ń pọ́n wọn lé, bẹ́ẹ̀ náà lórílẹ̀-èdè wọn ṣe ń níyì sí ló ṣe ń dára sí. gbogbo nǹkan